Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. A kú dédé àsìkò tí oníkálukú ní oore ọ̀fẹ́ àti obìnrin, lọ́mọdé àti lágbà, lónílé látàlejò, gbogbo wa la kí pé a kú dédé àsìkò yìí. Àsìkò ìmúra ọdún ayọ̀ náà ni a ó ṣe lágbára Èdùmàrè. A ò ní gbà wá lákòókò púpọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa tí ẹ ti mọ̀ pé láti iléeṣẹ́ Koiki Media gbogbo nǹkan tó bá ń lọ ní agbègbè kan náà ni a máa mú wá sí etí ìgbọ́ yín láti lè gbọ́. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Koiki láti lè jẹ́ kí a lè máa mọ ohun tó ń lọ ní òrèkóòrè ní gbogbo ìletò sí ìletò, ní agbègbè sí agbègbè, ní ìlú sí ìlú. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá jákèjádò àgbáyé, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní diaspora, a kí yín, àti àwa tí a wà ní orílẹ̀-èdè Nàìjíríà, a kí yín púpọ̀ pé a kú iṣẹ́ takuntakun. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ lóore ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ ètò yìí ní ọ̀sán yìí. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ètò yìí, mo gbà ládùúrà pé inú dùn, ayọ̀, ìdùnnú náà ni a ó fi ṣe ọdún lágbára Èdùmàrè. Tí a bá wò ó, a rí i pé ní ojú amóhùnmáwòrán yìí a kọ síbẹ̀ pé àwọn ọ̀dọ́ ìlú Ìgbòho ó fakọyọ, Ìgbòho kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ìdí tí a fi kọ àwọn nǹkan tí a kọ yìí, àwẹ̀ náà ni a ó ṣe kíni náà la ó gbọ́ tí a ó sì yànnàná fún wa. Ó tó bí ọjọ́ mẹ́ta bí a ti ń gbọ́ nípa ìrìn àjò àwọn Fúlàní agbénipa tí wọ́n sì ń pa àwọn ènìyàn ní ìletò sí ìletò, ní inú oko sí inú oko. Bákan náà, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìgbòho náà ni a fẹ́ sọ díẹ̀ nípa rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé a ti gbọ́ díẹ̀ ní òwúrọ̀ yìí ní láti iléeṣẹ́ Koiki, ṣùgbọ́n a fẹ́ fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa ní ọ̀fìnkótó níwọ̀nba tí Ọlọ́run kádàrá kí a lè rí oore ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe ìwádìí tó múnádóko lórí ìrìn àjò náà. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa dáadáa, bàbá gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. A kí bàbá wa Professor Adébánjí Akíntóyè. Mo fi kíkí bàbá, mo wá fi kí bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà, owó bàbá Dámì. Mo kí yín bàbá kẹ́pẹ́ kẹ́mi ọlá ogun fún iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe ní ilẹ̀ kóòtù òjìrè, pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìgbòho. Gbogbo bí akitiyan yín ní ọ̀tún lósì náà ni a sì ń rí, tí gbogbo ìlú Ìgbòho náà sì rí ipa tí bàbá wa yìí tí wọ́n kó lórí ètò yìí. Láì dènà pẹnu, mo kàn fẹ́ rọ gbogbo àwa tí Ọlọ́run kádàrá pé kí a lè ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ètò yìí ní ọ̀sán yìí pé ẹ dákun ẹ bá mi gbé ọwọ́ lé àtẹ̀jíṣẹ́ yín láti máa fi fọ́nrán yìí láti máa fi ránṣẹ́ sí gbogbo ibi tí ó yẹ kó dé. Ẹ mọ́ gbàgbé pé mo sọ fún wa ní ọjọ́ mélòó kan sẹ́yìn wípé ní òkè Ògùn ìrìn àjò àwọn Fúlàní ajínigbé yìí, àwọn tó ń pani yìí, ó ti ń di gbọmọgbọmọ pọ̀, ó ti ń lé pọ̀, pàápàá jùlọ débi pé wọ́n sì ń ṣe iṣẹ́ lórí bó ṣe wù wọ́n, àti pé kí ló wá fà á, kí ni ìdí. Àwọn tí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn lénìí ní àkókò yìí, èèyàn díẹ̀ péréte ni. A sọ̀rọ̀ nípa àwọn ọba wa, pàápàá jùlọ àwọn ọba ìlú Ìgbòho. Ipa wo ni wọ́n kó? Ǹjẹ́ wọ́n kó ipa lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìgbòho nípa bí Fúlàní ṣó ṣe ń pa àwọn ọmọ wọn, bó ṣe ń pa àwọn èèyàn tí wọ́n jọba lé lórí nílùú Ìgbòho? Ṣé lóòótọ́ àwọn ọba ìlú Ìgbòho tí wọ́n jẹ́ ọba aládé nílùú Ìgbòho wọ́n gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ìrìn àjò yìí àbí wọn ò gbé ìgbésẹ̀? A ó gbọ́ ní inú fọ́nrán yìí ní àìpẹ́ yìí. Bákan náà, a ó tún gbọ́ nípa ìrìn àjò àwọn ọ̀dọ́, bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe bínú, bí wọ́n ṣe jáde
tí wọ́n ṣe fakọyọ lórí pé báwo ni ìrìn àjò àwọn Fúlàní yóò ṣe wá jẹ́ pé yóò wá jọba lórí ìlú wa. Gbogbo ẹ̀ náà ni a ó yànnàná fún wa ní ẹsẹẹsẹ. Bákan náà, a ó tún gbọ́ nípa ìrìn àjò àwọn iṣẹ́ takuntakun tí àwọn forester tí wọ́n gbé, ìgbésẹ̀ tí wọ́n gbé, iṣẹ́ tí wọ́n ṣe lórí ìrìn àjò yìí. A ó gbọ́ nípa rẹ̀ náà níwọ̀nba ṣókí, pàápàá jùlọ nípa àwọn agbófinró wa pátápátá jákèjádò ní ìlú Ìgbòho. Ǹjẹ́ wọ́n kó ipa tó jẹrantí àbí wọn ò kó ipa tó yanrantí ní ipa ìrìn àjò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Àti pé pàápàá arákùnrin tí wọ́n pa yìí, tí àwọn Fúlàní tí wọ́n ṣá níṣàkúṣá yìí, arákùnrin yìí ǹjẹ́ wọ́n ṣàdédé ṣá ni àbí wọ́n ba nǹkan rẹ̀ jẹ́? Ẹ̀yin èèyàn mi, gbogbo ẹ̀ náà la ó yànnàná fúnra wa. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látòrí pé bóò ni ìṣẹ̀lẹ̀ náà, bóò ló ṣe ṣẹlẹ̀ gan. Kó tó di pé ó kan arákùnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tí ó dolóògbé yìí, wọ́n ti kọ́kọ́ ṣá arákùnrin kan tí wọ́n ti fi ìtànjẹ, bóyá owó àbí nǹkan kan ni wọ́n fi tàn án. Láwọn èèyàn wa náà tí wọ́n jẹ́ Yorùbá ni wọ́n ti pé tó iṣẹ́ wà níbi báyìí kí arákùnrin yìí kó wá síbi iṣẹ́ yìí. Láti ibẹ̀ náà ni wọ́n ti ṣe ìgbésẹ̀ tí wọ́n ti ṣá arákùnrin tí wọ́n ṣá ní àkọ́kọ́ yìí. Kì í ṣe ẹni tó kú yìí, kì í ṣe òun ni alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣá ní ọ̀sẹ̀ tí ó kọjá tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tí ò tíì ju ọjọ́ 15 àbí ọjọ́ 8 síra wọn lọ báyìí. Arákùnrin tí wọ́n ṣá ní, à ń sọ pé wọ́n ṣá yìí, ìlú kan wà tí à ń pè ní Àgbọnlẹ̀. Ìlú tí à ń pè ní Àgbọnlẹ̀ yìí kò jìnnà sí ìlú Ìgbòho. Bákan náà kò jìnnà sí ìlú kan à ń pè ìlú yìí ní Ọ̀gbọ̀rọ̀, kò jìnnà síbẹ̀. Ní àrọ́pò ibí báyìí, irú Àgbọnlẹ̀ yìí náà ni ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ yìí tí ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ Ìgbòho, àwọn ọmọ bíbí ọmọ ọkọ Ìgbòho, wọ́n ti wò pé ìkẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, nígbà tí wọ́n ti sọ ní tùbínùbí, wọ́n ti rò pé eléyìí ó ti ṣe kíni, ó ti lọ nìyẹn, pé wọn ò tún ní ṣerú ẹ̀ mọ́. Àfi pàlàǹbìrí tó di pé arákùnrin tí ó gbẹ́mìí mì yìí, tó dolóògbé yìí, arákùnrin yìí ó lọ sóko rẹ̀ ni. Ṣẹ rí oko arákùnrin yìí, bí a ṣe gbọ́, oko rẹ̀ náà pọ̀ díẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbà náà ni àwọn Fúlàní ni wọ́n máa ń da ẹran sí inú oko arákùnrin yìí, tí wọ́n sì máa ń jẹ oko arákùnrin yìí. Ṣùgbọ́n nígbà tí wọ́n jẹ oko yìí, arákùnrin yìí wá wò pé ọdún mọ̀ ti wọlé dé, jẹ́ kóun tún lọ ṣe kíni, kóun lọ ṣe àbẹ̀wò sí oko òun. Oko ni arákùnrin yìí lọ tó lọ ṣe àbẹ̀wò àwọn Fúlàní tí wọ́n ń da ẹran sínú oko rẹ̀ láti jẹ oko yìí. Ṣùgbọ́n arákùnrin yìí òun nìkan náà ló lọ sí oko. Bó ṣe wá dé oko yìí, ó bá àwọn Fúlàní yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ oko rẹ̀ ní ìjẹkújẹ. Ìdí nìyí tí arákùnrin yìí náà fi ṣe gẹ́gẹ́ bí ọkùnrin. Ṣùgbọ́n àwọn Fúlàní tí wọ́n wà lórí oko yìí, wọ́n pọ̀ ju arákùnrin yìí lọ. Kódà bí wọ́n ṣe lé e, tí ẹ bá wo ọwọ́ ìṣá bí wọ́n ṣe ṣá arákùnrin yìí, ẹ rí i pé láti ẹ̀yìn náà ni wọ́n ti ṣá, débi pé wọ́n ṣá débi pé gbogbo ilé ìwòsàn tó wà ní ìlú Ìgbòho kò sí ibi tí wọ́n gba arákùnrin yìí láti lè ṣe ìtọ́jú rẹ̀, kó tó di pé wọ́n gbé arákùnrin yìí lọ sí ìlú Ìlọrin. Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé arákùnrin yìí lọ sí ìlú Ìlọrin? Ìwádìí ń lọ lóríṣìíríṣìí, tó jẹ́ pé àwọn èèyàn fi kó tó di pé wọ́n gbé arákùnrin yìí lọ sí ìlú Ìlọrin. Ìgbà tí àwọn òbí arákùnrin yìí wọ́n wá títí tí wọn ò rí i, wípé ilẹ̀ mọ̀ ń ṣú, a ò rí ọmọ wa kó wọlé dé, kí ló ṣẹlẹ̀, níbo ló lọ? Ìyẹn ni wọ́n tó wá mọ̀ pé káwọn lọ sóko. Nígbà wọ́n dóko ni wọ́n bá ní ibi tí wọ́n ṣá kalẹ̀ sí ní inú oko níbẹ̀. Ìdí nìyí tí wọ́n fi gbé arákùnrin yìí lọ sí, wọ́n sì gbé wá sílé tó fi di èrò Ìlọrin. Ẹ̀yin ọmọ Yorùbá,
àwa ọmọ Yorùbá níbo la fẹ́ bá ìrìn àjò wa dé? Ṣé bá a ṣe ń ṣe lọ yìí bíbẹ̀ náà ni a ó ṣe máa ṣe lọ? Kí nìdí tí mo fi ń sọ eléyìí? Nígbà tí wọ́n ṣe ìwádìí láti mọ àwọn Fúlàní tó ṣiṣẹ́ yìí, wọ́n rí i pé àwọn Fúlàní tó wà ní agbègbè oko arákùnrin yìí náà ni àwọn náà ni wọ́n ṣiṣẹ́ yìí, ṣùgbọ́n ọmọ Yorùbá náà lẹni tó tún wá dìde tó tún wá dúró gẹ́gẹ́ bí onídùúró fún Fúlàní tó ṣá ọmọ Yorùbá yánnayànna báyìí. Nígbà tí ọ̀rọ̀ náà di gbọ́nmi sí omi ọ̀tọ̀, tọ́rọ̀ náà sì ń di wàhálà, ọmọ Yorùbá náà ló tún dúró fún Fúlàní. Ǹjẹ́ ẹ rí i pé àwa Yorùbá àwa náà ni àṣekínni là ń fi ọwọ́ ara wa la fi ń ṣera wa. Ṣùgbọ́n pàlàǹbìrí nígbà tí wọ́n gbé arákùnrin yìí dé Ìlọrin tó di pé ìrìn àjò arákùnrin yìí ó padà jẹ́ Ọlọ́run nípè. Ọmọ Fúlàní tó ṣiṣẹ́ burúkú yìí tí wọ́n ṣá arákùnrin yìí níṣàkúṣà, àwọn ṣe kínni? Wọ́n ṣe ní ìfẹ́ là á fẹ́ wé, ẹnìkan rí afẹ́fẹ́ mú náà ni wọ́n ṣe ọ̀rọ̀ wọn. Àwọn ṣe kínni? Wọ́n pòórá, wọ́n dẹni àwátì lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ọmọ Yorùbá tó ṣe onídùúró fún Fúlàní tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kóun náà ṣe kínni? Kóun náà ṣe ní ìfẹ́ là á fẹ́ wé. Ṣàdédé nígbà tó di pé ọ̀rọ̀ rí bó ṣe rí yìí, àwọn agbófinró wọ́n ṣiṣẹ́ kínni? Wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Ìdí nìyí tí a fi dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró wípé wọ́n ṣe kínni? Wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n ṣe iṣẹ́ wọn. Bó ló ṣe wá jẹ́ nígbà títí àwọn fọ́rẹ́stà? Àwọn fọ́rẹ́stà tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àwọn agbófinró ti Nàìjíríà náà ni, tó jẹ́ àwọn titi ìjọba náà ni, ṣùgbọ́n àwọn náà ṣiṣẹ́ takuntakun lórí pé kódà àwọn ọ̀dọ́ tí wọ́n fakọyọ tá à ń sọ̀rọ̀ parí yìí, tá a bá ṣe tán a sọ pé ọmọ burúkú kan wà. Ọmọ burúkú kan ò sí níbì kan, gbogbo wa náà ni ọmọ dáadáa. Ìdí ni pé àwọn ọ̀dọ́, torí pé tá a bá sọ ká sọ báyìí pé àwọn ọ̀dọ́, torí pé bí àwọn èèyàn ṣe gbé e jáde àti bí wọ́n ṣe ń sọ ò ní pé àwọn ọmọ yahoo, àwọn ọmọ yahoo àwọn ni wọ́n yarí, ni wọ́n fà kíkọ́rí. Lóòótọ́ àwọn ọmọ yahoo náà ń bẹ nínú àwọn tí wọ́n fi àkíkọ́rí wípé tí a làjú wálẹ̀ kí ikú kọmọ pa wá báyìí, nítorí pé wọ́n ń ṣe àwọn ọmọ yahoo náà lọ́ṣẹ́. Ṣùgbọ́n àwọn ọmọ yahoo tí wọ́n ń pè lọ́mọ yahoo yìí, ọ̀dọ́ náà ni wọ́n jẹ́, ọ̀dọ́ ìlú ni wọ́n, ọmọ ìlú ni wọ́n. Èmi ò fi sọ báwọn sọ pé ọmọ yahoo ni wọ́n. Àwọn ọmọ níbi níran tí wọ́n jẹ́ ọmọ ọkọ ilẹ̀ ìlú Ìgbòho làwọn náà fakọyọ pé irọ́ o, ikú ò ní mọ pa wá báyìí kí a sì mọ wòran. Àwọn náà fakọyọ láti jẹ́ pé wọ́n gba oríṣiríṣi ọ̀kadà lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n ṣekú pa àwọn èèyàn wọn lọ́tùn lósì, tó jẹ́ pé bí wọ́n ṣe ń gba àwọn ọ̀kadà wọ̀nyí, wọ́n kó lọ sí ọ́fíìsì àwọn fọ́rẹ́stà ni. Táwọn fọ́rẹ́stà yìí náà tó jẹ́ àwọn agbófinró, àwọn pẹ̀lú àwọn agbófinró yòókù, wọ́n jọ ṣe kínni? Wọ́n jọ ṣiṣẹ́ takuntakun lórí ìrìn àjò yìí láti lè jẹ́ kí ètò ààbò kó ṣe kínni? Kó yanrantí, kó dán mọ́rán ní ìlú Ìgbòho. Ṣùgbọ́n ní àkókò tá a wá wà yìí, gbogbo ọmọ ìlú Ìgbòho pátápátá, àkókò tá a wà yìí, àkókò òjúlà lákàn fi sọ́rí náà la wà yìí o. Pàápàá jùlọ lókè Ògùn, ẹ rí i pé à ń sọ fún wa pé lókè Ògùn wípé àkókò òjúlà lákàn fi sọ́rí náà la wà yìí, àti pé báwo ni ètò ààbò yóò ṣe ṣe kínni? Tí ó ṣe yanrantí? Báwo ni ètò ààbò yóò ṣe múnádóko? Ẹ jẹ́ n wá padà sọ́dọ̀ àwọn kábíyèsí wa, àwọn ọba aláyé wa nílùú Ìgbòho.
àríṣẹ́ àwọn ọba aláyé, àwọn ọba ìlú Ìgbòho àríṣẹ́ wọn, ṣùgbọ́n iṣẹ́ wọn ò ṣe kínni, iṣẹ́ àwọn ọba ò yọ, iṣẹ́ wọn ò yọ. Tá bá ní ká mọ̀ fọwọ́ bọnu, ká mọ̀ fọwọ́ bonu ká tó fi sọ̀rọ̀ jáde, nǹkan ó bàjẹ́ jù báyìí lọ. Ẹ̀yin ọba wa nílùú Ìgbòho, pàápàá jùlọ ní gbogbo òkè Ògùn, ẹ jẹ́ á ríṣẹ́ yín. Àwọn èèyàn tí ẹ jọba lé lórí, tí ẹ ṣọba lé lórí, àwọn náà ni Fúlàní ni wọ́n ń sá nísàákúsàá. Ṣùgbọ́n ní gbogbo àwọn ìwádìí tí a ṣe, a rí i pé ìrìn àjò àwọn ọba wa ò yọ nínú ìrìn àjò yìí láti lè jẹ́ pé wọ́n fakọyọ gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ ṣe fakọyọ. Ó sì yẹ kó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ọba náà ni ìrìn àjò yìí yóò ti ṣe kínni, yóò ti wáyé, láti rí i pé ipa tí àwọn ọba wa kó leléyìí tí ó sì ṣe kínni, tá ó sì mọ fi wọ́n yangàn pé lóòótọ́ ọba làwọn ọba yìí, akọni ni wọ́n ṣe bí ọba lóòótọ́. Ẹ má bínú gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìgbòho, tẹ́ ẹ bá ń gbọ́ ètò yìí níbikíbi tí oníkálukú wa bá wà, torí pé ẹni tó bá ṣe dáadáa ó yẹ ká sọ pé ó ṣe dáadáa, ẹni ó bá sì ṣèkejì náà á sọ pé ó ṣèkejì náà. Nígbà tí àwọn fọ́rẹ́stà àtàwọn ọ̀dọ́ ìlú tí wọ́n fakọyọ nísìn, ẹ rí i pé à ń sọ pé wọ́n fakọyọ. Ìgbà tí bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà tí wọ́n fakọyọ gẹ́gẹ́ bí wọn ò ṣe sí nílé, tí nǹkan sì kàn wọ́n, tí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó kàn wọ́n níbi tí wọ́n wà, wọ́n gbé ìgbésẹ̀, wọ́n fakọyọ gẹ́gẹ́ bí akin ọmọ. Ìgbà tó wá rí báyìí, ó wá yẹ kí a lè sọ ìrìn àjò nípa àwọn kábíyèsí wa náà. Mo kí ẹ̀yin bàbá mi tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wọlé, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ó ṣe pàtàkì fún àwọn kábíyèsí wa nílẹ̀ Kóòtù Òjìrè lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí láti lè ṣe kínni, láti lè mọ fakọyọ, láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé àṣẹ wà lẹ́nu ọba. Irú ọmọ tó jọ́lọ́run ń pè yìí tí wọ́n sá nísàkúsàá yìí, gbogbo bá a ṣe gbọ́ ìròyìn rẹ̀ àti bá a ṣe ṣèwádìí, tí ìwádìí sì tún ń lọ lọ́wọ́lọ́wọ́, oríṣiríṣi owó náà ni wọ́n gbé jáde láti fi ṣe kínni, láti fi tọ́jú ọmọ yìí, àbí láti lè jẹ́ pé kí wọ́n gba owó. Ṣùgbọ́n ìjẹ́ owó tí wọ́n gbé síta yìí, tí wọ́n gbé jáde yìí fáwọn ẹbí rẹ̀, ìjẹ́ ó ra ẹ̀mí rẹ̀ padà bí? Ìjẹ́ owó yìí ra ẹ̀mí rẹ̀ padà? Owó yìí ò ra ẹ̀mí padà. Ìdí nìyí tí a fi ń sọ fún gbogbo àwa tí a jẹ́ ẹ̀yin olórí ní ìlú kọ̀ọ̀kan pé ẹ jọ̀wọ́, a rọ̀ yín, a tún bẹ̀ yín láti jẹ́ pé kí ẹ ṣe gẹ́gẹ́ bí akin. Ẹ ṣe gẹ́gẹ́ bí akin, gẹ́gẹ́ bí ipò tí Elédùmarè tó gbélé yín lọ́wọ́, ẹ lo ipò yín. Ẹ mọ́ ti torí owó kẹ́ fi ba ipò yín jẹ́, ẹ mọ́ ti torí owó kẹ́ fi ba ọjọ́ ọ̀la yín jẹ́, pàápàá jùlọ fún àwọn àrọ́mọdọ́mọ yín tó ń bọ̀. Ìlú Ìgbòho lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí, ó sì wà ní ojúlàlá kan fi sọ́rí báyìí. A ò lè fi gbogbo ẹnu sọ pé wàhálà tó ń bọ̀ yìí, a ò lè fi gbogbo ẹnu sọ pé àfèsì, kó mọ̀ jẹ́ pé ìlú Ìgbòho ni ó ti bẹ̀rẹ̀, nípa pé bóò ni gbogbo àwọn Fúlàní yóò ṣe ṣe kínni, yóò ṣe lè kúrò ní orílẹ̀ Yorùbá. Nítorí pé ìlú Ìgbòho ti ṣe kínni, wọ́n ti fakọyọ báyìí, wọ́n sì ti dúró digbídigbí. Pàápàá jùlọ, ẹ jẹ́ n sáré dé ọ̀dọ̀ àwọn ìfẹ́lódùn. Àwọn ìfẹ́lódùn, mo kí gbogbo ẹgbẹ́ ìfẹ́lódùn pátápátá tí wọ́n wà nílùú Ìgbòho. Mo kí yín. Tẹ́lẹ̀ mi ì fẹ́ dárúkọ wọn láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò, ṣùgbọ́n nígbà tó dé àárín kan, mo rí i pé
ó yẹ kí n lè dárúkọ wọn torí pé téèyàn bá ṣe nǹkan tó bá dára ó yẹ ká lè sọ nígbà tá à ń sọ ti àwọn yòókù náà àní láti sọ ti àwọn ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn tí wọ́n wà nílùú Ìgbòho pàápàá jùlọ ní gbogbo Ìgbòho, Ìgbẹ́tì, Kìṣí wá sí Òkè Ògùn wa ń bí. A dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe pàápàá jùlọ ẹ̀yin akin tí ẹ wà nílùú Ìgbòho tí ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn a kí yín púpọ̀ fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe. A sì dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ò jẹ́ kí etí wa kó di sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìgbòho àti pé pàápàá jùlọ ní gbogbo agbègbè Òkè Ògùn general. Tó mo wá padà sọ́dọ̀ àwọn kábíyèsí wa. Gbogbo bí nǹkan wọ̀nyí ṣe ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho kò séyìí tí àwọn ará ìlú tí wọn ò fi tó àwọn kábíyèsí wa létí, bẹ́ẹ̀ sì ni àwọn kábíyèsí náà mọ̀ nípa ẹ̀ tí wọ́n sì ń gbọ́. Ǹjẹ́ ìgbésẹ̀ wo ni wọ́n gbé? A ò rí ìgbésẹ̀ àwọn kábíyèsí wa rárá o. Ìdí nìyí tí a fi ń sọ fún wa ní àkókò yìí pé ẹ jọ̀wọ́ ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ọba aládé tẹ́ ẹ wà nílùú Ìgbòho, ẹ dákun ẹ jẹ́ kí á rí ìyípadà lórí ìrìn àjò àwọn Fúlàní tí wọ́n ń pa wá, lórí ìrìn àjò àwọn Fúlàní tí wọ́n fẹ́ràn jẹko. Ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ wò ó, tó bá ṣe pé ọmọ Yorùbá náà ló bá pa Fúlàní, ṣe mọ̀ pé ìlú Ìgbòho kò ní fararọ báyìí. Ṣe mọ̀ pé gbogbo àwọn tó nípa níbẹ̀ náà ni gbogbo àwọn agbófinró tó wà nílùú Ìgbòho àbí láti headquarter ni wọ́n ti gbé dìde ike ọ̀yá ẹ mọ̀ lọ ṣàwọn, ẹ mọ̀ lọ kó wọn lẹ̀. Ẹ dákun kí ni ọ̀bọ fi sorí tí náà kí ò ṣe? Nígbà tí àwọn ìran kan tó ń ṣekú pa ìran kejì rẹ̀, tí ìran kejì tí ò wá ní agbára láti lè ṣe kíni, láti lè ní àṣẹ láti lè jẹ́ pé kí òun náà dá sẹ̀ríà fún ìran tó ń ṣekú pa ìran rẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe pé ìran tí wọ́n ń ṣekú pa yìí lòun náà wá ṣekú pa àwọn ìran tó ń ṣekú pa wọ́n, ìgbà yẹn ni ẹ̀yin alágbára tẹ́ ẹ wà ní ilẹ̀ kóòtù òjíire, ẹ̀yin agbófinró, ìgbà yẹn lẹ́wàá dìde, ìgbà yẹn lẹ́wàá sọ pé ègún lè, ẹ̀yin ti ríṣẹ́ ṣe. Ìgbà yẹn lẹ́mọ̀ ṣàwọn ńlẹ̀, lẹ́mọ̀ pé wọ́n mọ̀ lọ mú iye kan wá láti fi béèlì wọn nítorí pé wọ́n ṣekú pa Fúlàní. Ṣùgbọ́n Fúlàní ń ṣekú pa ọmọ Yorùbá. A ò rí agbófinró kan kí wọ́n lọ ní oko àbí kí wọ́n lọ gàá Fúlàní, kí wọ́n lọ ṣa àwọn Fúlàní lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Nígbà tí Fúlàní tó wò sùnsùn téèyàn fi wàhálà òógùn ojú rẹ̀ tó fi dáko, tó fi gbin nǹkan ọ̀gbìn, ń pé báwo lòun ó ṣe jẹ, báwo lòun ó ṣe mu, báwo lòun ó ṣe níláárí, báwo lòun ó ṣe jéèyàn. Tí ẹnìkan wá wò sùnsùn tó wá da ẹran tó wá dà sínú oko náà tó wá jẹ, tẹ́ni tó lóko wá sọ̀rọ̀ pé èyí tẹ́ ẹ ṣe yìí ìkàlẹ̀ ṣe o. Débi pé wọ́n wá lé e, ó tún wá sá fún wọn. Arákùnrin tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó sá fún wọn tó dolóògbé yìí, ó sá fáwọn Fúlàní yìí torí pé wọ́n pọ̀ jù lọ. Ṣùgbọ́n pẹ̀lú bó ṣe sá fún wọn, wọ́n tún lé ní àlé débi pé wọ́n ṣá yánnayànna. Wọ́n ṣá débi pé ilé ìwòsàn tó wà ní ìlú Ìgbòho kò sí ilé ìwòsàn tó lè gba arákùnrin yìí sílẹ̀ wípé ẹ jẹ́ á ṣètọ́jú rẹ̀. Ẹ̀yin ìjọba wa nílẹ̀ kóòtù òjíire, ẹ sì ń wòran. Ẹ sì ń wòran. Eléyìí ó jẹ́ nǹkan tó ń jẹ́ ìyàlẹ́nu fún wa. A ò ní gbà wá lákòókò láti iléeṣẹ́ Kóìkí náà láti mú ètò yìí wá fún wa ní ọ̀sán yìí nípa ìrìn àjò tó ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho. Bó bá ṣe tuntun ń jẹ́ ìwádìí wa ó yìí tún tẹ̀síwájú sí i. Nítorí a fẹ́ fi ìdí ọ̀rọ̀ yìí a fẹ́ fi múlẹ̀ bóò ni owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn Fúlàní
àwọn darandaran yìí bó ni wọ́n ṣe ṣe, ta ni wọ́n kówó náà fún, ṣé àwọn fámílì arákùnrin tó dolóògbé yìí tí wọ́n sá yánnayànna yìí sáwọn ni wọ́n gba owó lọ́wọ́ Fúlàní ni àbí ìjọba ló gba owó lọ́wọ́ Fúlàní lórí dúkìá rẹ̀ tí wọ́n bàjẹ́? Gbogbo ẹ̀ náà la ó sì máa ṣe kíni náà la ó máa mú wá fún wa ní òrèkóòrè. A sì ń tẹ̀síwájú lórí ìwádìí wa lórí ìrìn àjò yìí torí pé ìrìn àjò yìí ó jẹ́ nǹkan tí ó bani lọ́kàn jẹ́ púpọ̀ tó sì gbomijé lójú ẹni. Mo rọ gbogbo àwa tí a darapọ̀ mọ́ wa pé ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí Ilẹ̀ Kóòtù Òjíire. Ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ètò yìí dáadáa, ẹ bá wa pín débi tí ó yẹ kó dé. Pàápàá jùlọ ọdún náà ti ń tún mú wa báyìí, àwa náà ti ń súnmọ́dún. Mo gbà ládùúrà pé ayọ̀ inú dùn náà láì sọdún wọn. Ẹ sì má jẹ́ á gbàgbé pé ẹ jẹ́ kí oníkálukú wa ẹ jẹ́ á dúró níletò wa ká ṣọdún wa. Níbikíbi tí ọdún náà bá ti dé bá wa ẹ jẹ́ á ṣe é níbẹ̀. Ẹ sì jẹ́ á kìlọ̀ fáwọn ọmọ wa nírú àkókò yìí. Pàápàá jùlọ ẹ má jẹ́ á gbàgbé àwa tá a wà ní ìlú Ṣakí. Gbogbo àwọn ọmọ ìlú Ṣakí, àwọn ẹlẹ́sìn onígbàgbọ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì pé dédé agogo 5 ìrọ̀lẹ́ náà ni àìsùn ọdún tìlú Ṣakí bẹ̀rẹ̀ tí wọ́n sì parí ní aago 7 alẹ́. Àbí ẹ rí ibi tá a bára wa dé, àwọn ọmọ Kóòtù Òjíire, ẹ rí ibi tá a bára wa, ẹ wo bí a fi ọwọ́ ara wa súnra wa dé. Àìsùn ọdún, nígbà tí à ń ṣe àìsùn ọdún ní alẹ́ ní nǹkan bí aago 10 tí ń lọ sí aago 12 lọ sí aago 1 tó wá di aago 5 ìrọ̀lẹ́ sí aago 7 ìrọ̀lẹ́. Ẹ sì má jẹ́ á gbàgbé láti bá gbogbo àwọn ọmọ wa sọ̀rọ̀ lórí báńgà. Ẹ má jẹ́ á gbàgbé o. Láìpẹ́ yìí wọ́n yin báńgà kan ní ìletò kan tí mo wà lágbègbè tí mo wà bí. Báńgà yìí ìṣọwọ́ tó fi ń dún tí ẹ̀gán fẹ́ẹ̀ ju AK-47 lọ. Báńgà náà sì ni. Ẹ sọ fún mi, nígbà tí àwa gangan fúnra wa tí a bá ní à ń yọ ayọ̀ ọdún tí à ń yin báńgà tó ń dún bíi AK-47 tó táwọn àtìláàwí táwọn náà wá kó AK-47 wọn jáde láti fi àtáàkì ìjọ Ọlọ́run, ǹjẹ́ a lè sọ pé AK-47 ni bí àbí Fúlàní ni àbí báńgà ni? Ẹ rí i pé a fẹ́ fi èròjà ara wa nìyí. Ìdí nìyí tí a fi ń kéde fún wa láti jọ pé kí a sọ fún gbogbo ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà láti lè sinmi báńgà yíyìn ní ọdún Kérésì tó wọlé dé yìí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbálẹ̀ ayé níbikíbi tí oníkálukú wa ti lóore ọ̀fẹ́ àti àǹfààní láti lè máa gbọ́ ètò lórí ìkànnì Koiki Media, bringing the world closer to your doorstep. Mo kí wa pé ẹ kú iṣẹ́ o, ẹ kú ìfẹ́. Níbi tí a ti ń mú owó tí a ti fi ń ṣe dátà, àpò náà ò ní ṣòfò láṣẹ Èdùmàrè. A ò ní rí jù báyìí lọ fún ti àkókò yìí. Bákan náà ẹ jẹ́ n sáré kí àwọn èèyàn wa nílùú Ìgbòho náà kan sí. Mo kí olórí ọ̀dọ́ ti ìlú Ìgbòho, pàápàá jùlọ Mọ̀dékè, àgbègbè kan ní jẹ́bẹ̀ ní ìlú Ìgbòho ní Mọ̀dékè tí ń jẹ́ Mọ̀dékè ní ìlú Ìgbòho. Mo kí bàbá yìí dáadáa, olórí ọ̀dọ́, mo kí yín púpọ̀. Mo kí yín tológun. Mo fi àwọn onílẹ̀ mo fi kí yín, mo fi Elédùmarè mo fi kí yín. Ẹ kú iṣẹ́ o, lágbára Elédùmarè. Ọjọ́ tíbi ń pọ̀nà ẹ ò ní bá wọn rìn lọ́nà. Ògún ò ní fẹ̀jẹ̀ ẹnìkankan wá wẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí a ní sí iléeṣẹ́ Koiki láti lè gbọ́ ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́.
a ò ní rí jù báyìí lọ fún ti àkókò yìí. Koiki Media, bringing the work closer to your doorstep, náà ló ń dágbére pé ó dìgbà.